Àwọn tó wà lọ́gbà ẹ̀wọ̀n ní ìpínlẹ̀ Ọ̀ṣun yóò jàǹfààní ètò ìlera adójútòfò, Gómìnà Adeleke ló sọ bẹ́ẹ̀. Láti lè fún gbogbo aráàlú láǹfààní sí ètò ìlera ọ̀fẹ́, Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Sẹ́nitọ̀ Adémọ́lá Adeleke ti sọ fún àjọ tó ń ṣètò ìlera adójútòfò, ìyẹn Ọ̀ṣun Health Insurance Agency, pé kí wọ́n fi orúkọ àwọn tí wọ́n wà lọ́gbà ẹ̀wọ̀n sílẹ̀ fún ètò ọ̀hún, nígbà tí Gómìnà Adeleke ń fi ìyùn lọ́lẹ̀ nípa fífún àwọn akẹ́kọ̀ọ́ tó tó 1,550 ní gíláàsì ìkàwé, eléyìí tó wáyé ní Technical College ní ìlú Òṣogbo láìpẹ́ yìí ló ṣèkéde náà. Ó ní ọ̀rọ̀ ìlera àwọn aráàlú jẹ òun lógún púpọ̀, ìdí sì nìyẹn tí òun fi gbé ètò Ìmọ́lẹ̀ School Eye Health Program yìí kalẹ̀, níbi tí àwọn akẹ́kọ̀ọ́ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama tó jẹ́ tìjọba ti láǹfààní sí àyẹ̀wò àti ìtọ́jú ojú wọn lọ́fẹ̀ẹ́. Gómìnà kéde pé alábòójútó àwọn ọgbà ẹ̀wọ̀n lọ́sùn ló pàrọwà sí ìjọba láti nawọ́jà ètò ńlá náà sí àwọn ẹlẹ́wọ̀n, ìdí sì nìyẹn tí òun fi sọ fún àjọ UIS láti fi orúkọ àwọn 1,200 sílẹ̀ fún ètò ìlera adójútòfò. Ó ní láìpẹ́ yìí ni ètò àyẹ̀wò àti ìtọ́jú ojú náà yóò kan àwọn ọmọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama tó jẹ́ ti aládàáni káàkiri ìpínlẹ̀ Ọ̀ṣun. Níbi ètò ọ̀hún ni gómìnà tún ti gbé onírúurú àwọn ohun èlò ìtọ́jú fún àwọn ilé-ìwòsàn tí wọ́n forúkọ sílẹ̀ lábẹ́ ètò UIS. Ó ní yàtọ̀ sí àwọn ilé-ìwòsàn alábọ́dé 200 tí ìjọba ọ̀hún ti ṣàtúnṣe rẹ̀ láàrin ọdún méjì péré, àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì 25,000 ni wọ́n ti jàǹfààní ètò ìlera adójútòfò báyìí. Nígbà tó ń dúpẹ́ lọ́wọ́ gómìnà, alákòóso àjọ UIS Dókítà Abdulrasaq Akindele ṣàlàyé pé mánigbàgbé ni ètò náà jẹ́ fún àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jàǹfààní rẹ̀, nítorí púpọ̀ wọn ni àwọn olùkọ́ rò pé wọn kò mọ̀wé ṣùgbọ́n tó jẹ́ pé ojú ló ń yọ wọ́n lẹ́nu. Ó ní bó tilẹ̀ jẹ́ pé àwọn akẹ́kọ̀ọ́ 42,000 làwọn bẹ̀rẹ̀ ètò náà fún, wọ́n tún ti pọ̀ sí i, wọ́n sì ti tó 50,000 báyìí. Ọlálékan Raphael Àdìsá ló ń jábọ̀ ìròyìn fún Etí Ọba TV.